Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Níbi tẹ́ ti láǹfààní láti gbọ́ mi, tẹ́ sì ń rí mi. Orúkọ ti tèmi ò yípadà. Orúkọ mi ni Ọmọ́kẹ́hìndé Sọ̀ní tí gbogbo èèyàn mọ̀ sí Àwẹ̀ní Oríkì. Lénìí kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí? Mo fẹ́ sọ̀rọ̀ lórí experience mi lórí MC, àwọn MC. Note, kò ṣe gbogbo MC o. Mi ò sọ pé gbogbo MC. Àwọn míì nínú àwọn MC. And I'm talking from experience. Experience tèmi ní pẹ̀lú MC. So, ó lè ní experience ẹlòmíì náà ti rí. Tẹ́ kọ́ lè drop under comment section. I'm not talking from other people experience. Experience tèmi ní, opinion mi tí mo ní nípa wọn nìyẹn. Okay, why tó jẹ́ pé ẹ̀yin MC nǹkan mẹ́ta ni fẹ́ bi yín. Tó bá náwó fún wa, tá bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí, tá bá rí pé client ti ń náwó, hey! Wàhálà ti bẹ̀rẹ̀. Kí ló dé? And why tó jẹ́ pé a máa ti bẹ̀rẹ̀ lọ́wọ́ client, okay, like how many minutes do you want us to work? Cause wá pé event yẹn ó ti ń di rushing. Fine, no, take your time, take your time. A máa bẹ̀rẹ̀ lọ́wọ́ MC. Okay, MC máa wá dé máa ní, you are just giving like 3 minutes, 5 minutes. 5 minutes, kí la fẹ́ fi ṣe? Introduction gan sef ìgbà míì, or káwọn band tó tòra wọn tó 5 minutes ti lọ. A máa wá ṣiṣẹ́ 2 minutes. Àwọn client máa ní àwọn nǹkan tó yẹ kó sọ ò débẹ̀. It's not our fault. Àwọn MC ni. And thank God àwọn client mi máa understand. Why àwọn kíní mi, MC mi. Client á ti sọ fún yín pé, I have my vendor. Mo ní chanter tó ń bọ̀. Ìwọ tún wá mú olóríkì mi wá. Kí ló dé? Okay, nǹkan ṣẹlẹ̀ sí mi ní last year during that festive period. Mo ti lọ ṣiṣẹ́ yẹn, mo ti dé ibi iṣẹ́. And one thing about me, tí n bá ti dé ibi iṣẹ́, kó jẹ́ MC o, kó jẹ́ event planner, kó jẹ́ live band, màá lọ kí wọn. I don't know. That is how bí mi ṣe bí wọ́n ṣe train mi nìyẹn. So mo lọ kí wọn. Àbí? Mo jẹ́ jókòó and he said, okay, my name is Àwẹ̀ní Oríkì. I introduced myself to this MC and he said no problem. When it's time. And ní list kíní, program kíní wọn tó wà ńbẹ̀, ewì máa ṣiṣẹ́ like number 5. A tún wà number 7. Àti ṣiṣẹ́. And event yẹn wọ́n tètè bẹ̀rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ ní nǹkan bí 11 o'clock. Cause wọ́n ní activities tó fẹ́ ṣe níjọ́ yẹn tó pọ̀. And mo ti wà ńbẹ̀, kọ̀rọ̀ ẹnì kan tètè débẹ̀. Event planner ẹnì kan tètè débẹ̀, this, that. No problem. I got there like 10 minutes to 11. Yeah, ó dà pé àìtètè débẹ̀ ṣá. So cause event wọ́n lè máa tètè bọ̀. Mo tètè débẹ̀ cause wọ́n emphasize lórí early kọ́ tètè dé. And we got there. A ti wà ní 2:30. A ti wà ní 3. A ti bẹ̀rẹ̀ iṣẹ́. Kí ló ṣẹlẹ̀? Kò kàn pẹ́ mo kọ̀ rí tí MC yẹn ní okay, the next program on the list tó máa ṣe ń sìn ni pé a máa ṣe ewì máa kéwì fún celebrant. Okay, a ti prepare. I just heard that name. This is not my name. What is happening? Only for celebrant ló wá rán èèyàn kan wá bá mi pé, Àwẹ̀ní, did you change your name? I said I didn't change my name o. Mi ò mọ bí tí MC ti rí orúkọ yìí. So wá ní okay kọ́ máa kí DJ máa kọrin lọ, ó máa padà wá. Cause woman yẹn call attention ẹ̀ sí pé that's not the name. And ṣé máa believe pé ẹni yìí ó yẹ kó ti pè mí tipẹ́ kí n ṣiṣẹ́. Cause torí pé òun ní chanter kan tó ń bọ̀. Ẹni yẹn gan ò tí ì dé event ló sì wà bí àánú traffic, I don't know. Wá ní and you've concluded it with the celebrant that ìwọ ló máa kọ́kọ́ ṣiṣẹ́. So, kí ni tẹ̀lé máa kọ́kọ́ ṣiṣẹ́, ó fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn. How now? Uncle, why? That's wickedness. So the woman was like, òun bá ní agreement bẹ́ẹ̀ yẹn, òun sanwó fún èèyàn kan. To cut the long story short sha, the woman turned the person down. I didn't say a word. A wá parí iṣẹ́ tán. This guy have effrontery wá bá mi pé ọ̀yá náà ṣẹ́ ni fún wa ní kankan. You and who? As in, you and who? Please, you guys need to do better. Shout out to some MC tẹ́ pé tó bá ti pé orúkọ bá máa gbé wa gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní. Ẹ ṣé gan adúpẹ́. Bí MC bá ṣiṣẹ́ nìyí tó kù náà, work on yourself. Kó dá tó bá ti ná wa lówó ẹ gbójú, tá bá ti ń lọ máa settle yín. Ẹ má wà bí pé ẹ wà entitled sí ná. A lè fún yín, why not?
Jẹ́ kí n jẹ lọ́rọ̀ ilé ayé. Thank you.